tó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ra ẹ̀kọ́ àti náà làákìra ẹni mo kí gbogbo yín kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá tún ti láǹfààní láti tún máa gbóhùn mi arílùmọ́ bí owó ọ̀rọ̀ òun náà ni mi yóò tún solúwò ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àtótó arére láti ọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí orí kẹtàlá àkọlé tí bẹ́ẹ̀ ìyà ní tọ̀pá ìyà ní tọ̀pá irin bàbá ọdẹ yìí rò nínú bí ó ti jókòó síwájú báńkì ní Ìlàrẹ́ tí ó fọwọ́ lẹ́rán orí ìjókòó gbọ́rọ̀ ló jókòó sí ọ̀fẹ̀yìn tí ògiri ọwọ́ ẹ̀wò ojú onírọ́bà ó dé ìkànnì rẹ̀ dé ọrùn bí ẹni pé ẹ̀wò tútù ni ọwọ́ àfẹ̀lá olówù mọ́rí kóńdó onígi kan wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ajá rẹ̀ sùn gànàkú lẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ fèrè onírin kan funfun báláwo kékeré báyìí wà lórí ìjókòó lọ́dọ̀ bàbá ọdẹ yìí kò sùn kò sì dìde ńlẹ̀ orí ìjókòó lọ́wọ́ àti ń ronú ìjà lòun àtìyàwó rẹ̀ fi gbogbo ọ̀sán àtìrọ̀lẹ́ jà sí ọ̀rọ̀ nípa ìrówó bá ìyàwó rẹ̀ sìnkú ńlọrọ̀ ni àbí tìjọ owó oúnjẹ tí wọ́n jà lónìí gbégi bá wó lugi mọ́lẹ̀ tòkè rẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé dájúdájú ọ̀rọ̀ owó oúnjẹ yìí ńlọ́dún bàbá lọ́kàn bẹ́ẹ̀ sì ni ó yé ọmọ tí ń sunkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́ oníṣẹ̀ṣẹ̀ ní ọjọ́ 23 oṣù owó oṣù tó gbà ti tán tipẹ́tipẹ́ àtijẹ́rin ló ti ń wá ẹniyá ní náírà 2 tí òun lè fi halẹ̀ mọ́ ìyàwó òun pé owó ń bẹ nílé ìwà rẹ̀ ní ọ̀jẹ́ kó ń gó fún lówó kò rí ẹni yá lówó ó sì di ọjọ́ 27 kí wọ́n tó gbowó oṣù ọjọ́ 5 òní ní nǹkan bẹ̀rẹ̀ sí ní sẹ́nu rí ayangbẹ́ ajádùn ṣùgbọ́n kinní kan dandan lè yàn sáàmọ̀ jẹ kájọ tó yangbẹ́ bílẹ̀ sì ń jó bólè tó jàn mọ́ ẹni ibi ń pa sáàmọ̀ wí tiẹ̀ ná kò ní lè dákẹ́ ìyàwó ọ̀fẹ́nu mọ́ra gbòò ló ń kébò sí òrìṣà bí ọ̀fun òkúkú sí ẹ̀mẹ́ta ní gbẹbọ lójúmọ́ bí ọba lè jù bẹ́ẹ̀ lọ àròyé èébú ìhàlẹ̀ èpè ìkìlọ̀ òṣè díẹ̀ ẹkún díẹ̀ àbámọ̀ rẹpẹtẹ kóbìnrin ó fọwọ́ lọ́kọ rẹ̀ nímú kó tún ṣetán sí i lára kóbìnrin ó kò fèrè ìgbálẹ̀ kó di wàì látàrí ọkọ rẹ̀ kí gbogbo aládùúgbò ọmọ wòrán ẹ̀sìn ọkọ òun náà wà níbí abá ìlówó lọ́wọ́ bàbá àjáyà bí bàbá ọdẹ ṣe kó nílé ní dédé agogo 6 nìyí o dọkọrí síbi iṣẹ́ rẹ̀ ní Ìlàrẹ́ ìṣojú ṣètò ní gbogbo ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ó tẹ fáìlì mọ́ bá wọn dá sí i ṣùgbọ́n kò yọjú sóde débi pé wọ́n lè mọ̀ pé ó wà níbẹ̀ òdìdí ọjọ́ 4 ní ṣètò adarípọ́n fi pákọ̀rọ̀ lẹ́yìn ilé bàbá ọdẹ yìí aṣọ ẹ̀yìn kò lè ń banú ara rẹ̀ jẹ́ nítorí ìtòwò ni làásọ nílé ẹni ṣùgbọ́n ṣètò ọ̀bára rẹ̀ nínú jẹ́ o ó dára rẹ̀ nínú dùn ni nítorí ó fetí mọ́ gírí láti máa ṣírí bàbá ọlọ́dẹ ṣùgbọ́n ọgbà alákòókò púpọ̀ bàbá ọdẹ náà mú kanlẹ̀ hàn ó gbójú sókè ńgbà tó rí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tó dúró níwájú báńkì láì mọ̀ wípé ó ń ṣe ohunkóhun ó yẹ kóńdó rẹ̀ nílẹ̀ ó sì ti fi fèrè rẹ̀ bọ́nu ṣùgbọ́n kò fún mọ́lẹ́ ni gbogbo iṣẹ́ wọ̀nyí ti jẹ́ fún ajá rẹ̀ alára náà dìde ńlẹ̀ ó kùn hùn ṣùgbọ́n kò gbó ó ti di bárakú fún ajá náà èèyàn 2 ló sọ̀kalẹ̀ jáde nínú mọ́tò yìí èèyàn pàtàkì ni wọ́n dájúdájú aṣọ àtàtà wọn wọ̀ sọ́rùn ṣé èrè ni sẹ́ni sọ ni lọ́jọ́ bàbá pè wọ́n níjòyè ńlá á lè sì ran jọjọ bàbá ọdẹ fi kóńdó ọwọ́ rẹ̀ lílẹ̀ ó sì yọ fèrè lẹ́nu ó fi orí ìjókòó pẹ̀lú ó ní rírò jókòó àwọn méjì yìí ń bọ̀ lọ́dọ̀ bàbá ọdẹ wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ Ṣítù lọ́kọ́kọ́ sọ̀rọ̀ Àlàbá dúró láì fọhùn bàbá ọdẹ ẹ jọ̀wọ́ nbo ní ilé epo wà nítòsí tá a ti lè rí epo rà sí mọ́tò wa lóru yìí gbogbo ọ̀yà ní pera rẹ̀ lódù bàbá ọdẹ náà fẹ́ ṣe bí èèyàn pàtàkì ó yẹ jìká ó ní epo tánú mọ́tò yín ni kì í ṣe pé ó tán pátápátá ṣùgbọ́n èyí tó kù nínú rẹ̀ ló ní kò lè gbé wa dé Ìbàdàn tí à ń lọ bẹ́ẹ̀ sì ni a fẹ́ dé Ìbàdàn kí ilẹ̀ ó tó mọ́ Àlàbá náà bá Ṣítù gbé a gbọ́dọ̀ wọṣẹ́ ní Ìbàdàn láàárọ̀ Ṣítù tún gbé gbogbo ilé epo tá à ń kàn páropáro wọn dá àbẹ́nikẹ́ni ń bẹ̀ wọ́n ti tilẹ̀kùn a ò rí ẹni ta epo fún wa nílẹ̀ yìí káàgó 7 tó lù ńgbé lépo ti kó gbálẹ̀ wọ́n ti tilẹ̀kùn adìẹ jàjẹsùn lójú mọ́mọ́ ní tiwọn ní ròlù ńlá báyìí wọ́n máa burú o kéèyàn má lè rí epo rà sọ́kọ̀ ọjọ́ ènìyàn lójú àwọn náà kọ ọ̀gá àwọn olè ọ̀jẹ́ kí wọ́n gbádùn ni nígbà tó di pé kólé ọmọ lọ káwọn mọ́ lé epo kọ́ mọ́ gba gbogbo owó tí wọ́n bá ti ń pa látàárọ̀ làwọn bá dẹ́kun àti ta epo lóru
epo ni ó sọ pé òun fẹ́ rà o, yóò sì ra epo ní tòótọ́, yóò wá fi gbé náírà 5 sanwó, yóò sọ pé kọ́mọ elépo mú sẹ́ńjì wá, kò lè mọ ibi tí wọ́n ń kówó sí ni yóò bá lọ́mọ elépo lọ́rùn ni yóò kówó lọ, làwọn ò bá sílẹ̀kùn lóru mọ́. àjákù àwọn tí kọ́ àparò lọ́gbọ́n síto ní àwọn olè ọlọ́mọ rí wọn o, abájọ ọ̀dẹ́ni ọ̀gá wọ́n hàn wọ́n lè mọ̀ síto ní tó o, àjẹ́ pé káwá lérò kan sùn sí kílẹ̀ òfin mọ́ lókù. ẹjọ́ bàbá níbo ni lérò wà nítòsí? Àlàbá kò jẹ́ kí bàbá ó tì dáhùn tó fi sọ pé èmi ò ní kú nídìí mọ́tò ní tèmi o, n ò lè jẹ́ káwọn olè ó gbé mọ́tò lọ́mọ mi lọ́wọ́ o. ẹ gbọ́ bí bàbá yìí ti sọ wípé wọ́n pọ̀ ní. bàbá ọdẹ ò sọ pé òun náà ò sí mbẹ̀, bọ́ yóò gan ni yóò tilẹ̀ bá wọn yanjú ọ̀rọ̀ náà. ẹ ṣe kúkú sùn sínú mọ́tò kílẹ̀ òfin mọ́ sítukọ̀ nínú òtútù yìí àìmọ́ra nì. èmi tó wá jẹ́ pé ìtaní ni mò ń sùn lójoojúmọ́ ń kọ́ tòjò tẹ̀rùn ẹ̀yin náà ti sọ pé ó ti mọ́ ẹ̀yin lára. ọ̀rẹ́ mi so èmi náà sì gbọ́dọ̀ so, olúwa rẹ̀ ò bá fi yàgbé hàdí ìfúnnú rẹ̀ ó fẹ́ yọ jáde o. Àlàbá náà dá sí ẹjẹ́ àjókòó lọ́dọ̀ bàbá yìí o, ká máa fọtí lé òtútù sọnù sinabu inú ọkọ̀ àti fẹ́ ṣe òótọ́ mọ̀ ni kí sinabu ọmọ là wá lọ́nà fún gàrà ká tó parí ìgò méjì ilé ọ̀sà mọ́. ṣùgbọ́n èmi ò lè ṣe kí n mọ́ fẹ̀yìn lélẹ̀ ń tèmi o, hòtẹ́ẹ̀lì lèmi ń lọ o, tí n ó gbérí bí sùn náírà 10 tí n ó san lọ́nà yìí lọ́wọ́ mi. ó kówó náà jáde lápò ó ń káwò. Àlàbá náà tó ń wí tirẹ̀ nípò ká ẹ lọ kó náírà 10 fún ọ nínú hòtẹ́ẹ̀lì, ẹ ṣe kún fún bàbá ọdẹ ìní náírà 5 kọjá kẹsùn tó ní kẹ́mi náà fún náírà 5 nínú 10 tèmi kí ti bàbá ọdẹ ó sì jẹ́ 10. kí ti bàbá ọdẹ ó sì jẹ́ 10 bàbá rí pora sí mọ́tò ni ẹ̀ sáà lè rí ibi sùn náà tí táfi dé Ìbàdàn. owó ìjọba kókó ni ẹjẹ́ á ná fún bàbá ọdẹ yìí náà ń bẹ́ẹ̀, gbogbo wa náà kúkú níjọba àbí. bàbá ọdẹ ń wò wọ́n pẹ̀lú ìrètí gidigidi báyìí. ó dákẹ́tì ó bá bẹ̀rẹ̀ pé ìjọba ló fún yín lówó ọ̀hún ni. bàbá wà lórí ìrìn àjò báyìí, náírà 10 lálẹ́ ni wọ́n fún wa. bàbá sùn sẹ́yìn odi, ìyálẹ̀ yóò wò tá a bá sùn. bàbá ọdẹ ò tilẹ̀ lè jẹ́ ká sùn lọ́dọ̀ òun nítorí iṣẹ́ tí wọn ò fún wọn kò fún wọn láàyè bẹ́ẹ̀. pọ́nkàn bàbá ọdẹ ìdáhùn lágbèdè méjì. ẹni tó bá ti ń ṣiṣẹ́ ìjọba àti báńkì o àti iṣẹ́ ìjọba ọ̀kan náà kọ́. lóòótọ́ a kì í gbàlejò láàyè lọ́dọ̀ wa, ṣùgbọ́n ṣe bó níṣẹ́ ìjọba lẹ́yìn náà bíi tèmi. ilẹ̀ ò sì tí ì ní mọ́ tẹ́ẹ̀fì lọ repo ńgbà táwọn onímọ̀lẹ́ bá ti ń pèrun. ta ni yóò mọ̀ pé sùn lọ́dọ̀ mi? àsùnbàálẹ̀ ti lọ́n ti yìn síjú sọ̀jìká. òun àti Àlàbá sì jókòó ti bàbá ọdẹ síjú wo aago ọrùn ọwọ́ rẹ̀ ó ní ìgbà mélòó nílé ó tiẹ̀ fi mọ́. aago 2 ló ti kù ìṣẹ́jú 2 láyìí ilẹ̀ ọ̀mọ́ tán. ọ̀nà jíjìn lẹ ti ń bọ̀ ni kẹnu mọ́sìn lè yí àbí ìbéèrè tọkàntọkàn ìgbéni ni. aago 6 àbọ̀ la gbéra ní ìgbéni nírọ̀lẹ́ àná. ọ̀pálábà ni ó ń ti ọjà bọ̀. ó ru ìkòkò lérí wọ́n ń kí káàbọ̀ ó ní ẹ kú ilé o, náírà kan ni o. ó ní ó mọ̀ wípé ẹni tó kó ń káàbọ̀ ń tọ́kàn tí yóò béèrè ni pé èló ló ń ra kòkò. bàbá ọdẹ ní ṣùgbọ́n mọ́tò sá ìgbéni bí yàgbá bá ń ròyìn àkókò tí àwọn lọ ra ilẹ̀kẹ̀ níbẹ̀. a ní oṣù 3 làwọn fi lọ oṣù 3 làwọn fi bọ̀. ńlẹ̀ ti yá adé láti ìrọ̀lẹ́ àná nílẹ̀ ẹlẹ̀ yìí o. wò ó dẹ́rẹ́bà lọ gbégun ọtí wá nínú mọ́tò ká máa fi pòǹgbẹ. ó dàbí ẹni pé òtútù ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ká gbára dìde. ṣé àsọsílẹ̀ ọ̀rọ̀ ni àsọsílẹ̀ tí kán gbá létí? Àlàbá dìde ó lọ gbé ìgò kan wá nínú mọ́tò pẹ̀lú ife kéékèèké 2. ó tọ́ ọtí sínú ife wọ̀nyí. ọ̀fẹ́ fún bàbá ọdẹ lọ́tí mu kọ́. èmi ní bọ́yá wọn kì í mutí ni. màmá ṣe díẹ̀díẹ̀ ẹ̀kọ́ kan ní sáà o lọ gbódìdí ìgò kan wá fún bàbá. èyí tí wọn ò tí ì sí yẹn owó ìjọba kókó ni gbogbo wa náà sì níjọba ọ̀hún. Àlàbá lọ gbé ìgò ọtí tuntun kan wá nínú mọ́tò ó gbé fún bàbá ọdẹ yìí. bó ti ń bọ̀ ló mú iná àtẹ̀tún ní bátìrì 5 bọ̀. bàbá ọdẹ ń yiri ìgò ọtí wò bóyá lọmọ bí wọ́n ti sí i. Àlàbá ò tiẹ̀ jẹ́ kó sí ó ní ẹ̀dúró ná bàbá ẹ̀dúró ná. ṣé bí a mú àbọ̀ ìgò kan kù ní wọrí lọ́sàn-án àná a sì gbàgbé rẹ̀ àṣètò ní láìlá. mo ti gbàgbé pátápátá. kókó gbé wá fún bàbá kí bàbá ọmọ mú lálẹ́ yìí kó lè gbé odidi ìgò relé kó mọ̀ fi ṣàlejò. bàbá ọdẹ ọ̀rá gbé ìgò kalẹ̀ ó ní àlejò. àníkẹ́yìn orí nǹkan máa yọ sórí láràárọ̀ kóbìnrin ọmọ wo olúwa rẹ̀ kó máa rò pé ayé ilé ìmọ̀ ti dá o.
ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Àlàbá gbé àbọ̀ ìgò ọtí dé láti inú mọ́tò. Bàbá Ọdẹ́gbà ó ní odidi ọdún kan kí n mọ yọ́ mu ni. Ó tún bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Kí n tó gbàgbé bàbá, náírà 10 nìyí. Ṣètò kó owó náà fún bàbá Ọdẹ́gbà. Ọkà mọ́ránmọ́rán ọyọ̀ ọ̀pọ̀ kan jáde lábẹ́ ẹ̀wù rẹ̀. Òkè owó yìí bọ̀ ọta ọ̀pọ̀ ní kókó, ó sì tún sọ sínú ẹ̀wù padà. Inú rẹ̀ dùn, ó sì hàn lójú rẹ̀. Àlàbá nawọ́ ife oníbẹ̀tẹ̀ tirẹ̀ sí, ó sì gbà á. Ọtọ́ ọtí kínkínní sínú ife yìí. Ó mu ife pòlópòló ọ̀dà mu. Ó gbọ́rùn sókè bí adìẹ tí ń mumi. Ó ń ṣe ẹnu sùkùsùkù, ó gbé mì. Ó bẹ̀rẹ̀ sí látàfò. ń panu tógì ẹ̀ o ọtí gidi rèé ẹnu mi ó kó àmójúbà bọ́ọ̀lù oge tí mo ti ń mu tẹ́lẹ̀ ó ti tó oṣù 6 tí mo ti rà á mu kẹ́yìn kò sì jọrú èyí rárá pa ọtí gidi rèé ó tún bu ọtí sí i ńgbà tó rí i pé bí ẹja ń mu mi làwọn àlejò rẹ̀ ń mutí wọ́n jọ wá ń bá fàájì lọ fún bí ìṣẹ́jú 10 àfi ẹ̀kan náà tí bàbá ọdẹ bẹ̀rẹ̀ sí yán hó bó ti yán ló ń fi tipátipá fẹjú tó ń rápálá lórí ìjókòó bí obìnrin tí ń rọbí tó nà wọ́n. ńgbà tó yá ó bẹ̀rẹ̀ sí kan rí mọ́lẹ̀ tipátipá ó ń dọ́gbọ́n pé kí àwọn àlejò rí ọmọ lè fura pé oorun kún òun ó kó ìgbọ̀nwọ́ méjèèjì lé orí orúnkún ó sì fi àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì gbé àgbọ̀n rẹ̀ sókè síbẹ̀síbẹ̀ tipátipá níjókòó fi gbà á nítorí pé fífè ló ń fìgbé gunu tó ń gbárí mọ́lẹ̀ bí àfáà tí ń kírun láìpẹ́ fífì yìí wá bùháyà òjijì ló ṣe yakata tó yí lulẹ̀ lórí ìjókòó tó sì ná lẹ̀ gbalaja tó mí họ̀ nílẹ̀ ara fu ajá rẹ̀ ó dìde ńlẹ̀ ó súnmọ́ ó fi mọ́ ràn án ó sì bẹ̀rẹ̀ sí kùn hùn sí tó mú kóńdó dẹ nílẹ̀ ó gbé e sókè láti fi nà ajá sáré ṣùgbọ́n ọwọ́ sì tó yá púpọ̀ tí ó fi jẹ́ pé bí ajá ti fò sókè ní kóńdó bá lórí tí ajá sì rọwọ́ jọ bí ẹran tí ọdẹ fi ìbọn rí sílẹ̀ láti orí igi kò ráàyè gbó rárá tó fi kú adárípọ́n ọ̀pájá yìí orí rẹ̀ ọ̀dà bó ti dárúkọ mi yẹn bó ti ń sọ̀rọ̀ yìí ńlọ bẹ̀rẹ̀ sí kó kóńdó kan náà bu ọdẹ lórí ọjà ní kóńdó tó ìgbà 7 ìró kóńdó ni Àlàbá ń gbọ́ bàbá ọdẹ ò tilẹ̀ yírapo lẹ́ẹ̀kan ṣoṣo ó tún pa bàbá ọdẹ ṣé bí ń tá àjọ sọ ni pé àádé lókun ṣiṣẹ́ tó ní ṣe gírí ọjà rí àbí bolóró pọ̀ wà rí bọ́wọ́ bá tì ọ́ báyìí wọ́n fẹ̀yìn rẹ tó gbóni kò sí dàkún bẹ́ẹ̀ èmi ó sì lọ́n tèmi ìwọ nìkan lọ́wọ́ tẹ̀ èso ti tún sọ̀rọ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí sọ òkò sí iná alárànbarà iwájú báńkì pé níná náà ń kú Àlàbá ò dúró de àrọwà kankan mọ́ wéréwéré lọ́lọ́ síbi ilẹ̀kùn ọmọ pé sì tò lè sá lọ́n tòótọ́ tí yóò fò nìkan lẹ̀ ebe ibo ló mọ̀ tó ń lè sá lọ lẹ́yìn ọdún 7 tó ń ti kó nílùú bóyá tí ẹni ṣètò ó fòun sílẹ̀ níbẹ̀ ẹni tó ti pa ẹnìkan ọmọ pé tọ́wọ́ bá tẹ òun pípa ni wọ́n pa òun èyí tí yóò fi sá lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ yóò yà pa òun náà mọ́ bàbá ọdẹ náà kó tó wá sá lọ nítorí yóò mọ̀ wípé òun lè sọ bí ọ̀rọ̀ ti rí fún àwọn ọlọ́pàá bí ọwọ́ bá tẹ òun àti pé bí ọlọ́pàá bá tiẹ̀ dé báyìí àtẹni tó pààyàn àtẹni tí ń wòran ni wọ́n ó dè mọ́ òpó bí ẹran adájọ́ kankan ò tilẹ̀ ní fi sòwúrò kankan gbọ́ tẹnu òun àgbébẹ̀ àjẹ́ ẹni tí orúkọ rẹ̀ dáa tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ìwòye àná ẹ̀wọ̀n ló ń wà Àlàbá yẹ ilẹ̀kùn náà wò ó sì rántí ọjọ́ ọmọ rú ilẹ̀kùn yìí dáadáa lóòótọ́ ó ti pẹ́ tóun ti ṣerú rẹ̀ kẹ́yìn ǹmọ́ kétékété ló ń fojú inú wo títò irin inú ilẹ̀kùn náà ó sáré lọ kó irinṣẹ́ tí yóò lò wá nínú mọ́tò lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ṣí ilẹ̀kùn náà sílẹ̀ gbaragada ṣètò tì í kúrò lẹ́nu ọ̀nà ó sì wọlé Àlàbá náà tẹ̀lé Àlàbá tan iná àtẹ̀tàn ńgbà tí wọ́n fa ilẹ̀kùn mọ́ra sínú ilé tán inú báǹkì náà sì mọ́lẹ̀ yò ó dàbí ọ̀sán ṣètò fa Àlàbá lọ́wọ́ lọ sọ́nà inú báǹkì lọ́hùn-ún ó mú un lọ sọ́nà ilé ìṣúra ìjáfara léwu kánmọ́kánmọ́ ṣètò kó ìbọ̀wọ́ aláṣọ jáde ó kó 2 fún Àlàbá òun náà sì fi 2 bọ ara rẹ̀ lọ́wọ́ wọ́n dé ọ̀nà ilé ìṣúra Àlàbá tún tako ilẹ̀kùn yìí ó sì sí òun náà bí ẹni fi ẹran jẹ̀kọ sí àìgbọ́fàlà wòkè ifá kankan ò sí nígbàrà àpótí owó àrìmọ́gìrì ńlọ́kọ́kọ́ nira díẹ̀ fún Àlàbá láti sí ṣùgbọ́n sùúrù kókó lè ṣe òkúta jiná lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ Àlàbá ṣẹ́gun náà ó sì pòṣé ìdùnnú òṣìṣẹ́ tó ṣe àṣeyọrí iṣẹ́ wà nínú òṣì tí ó pa igi tútù ń wó bọ̀ǹtàṣe gbígbẹ sí ọ
ńgbà tí wọ́n ṣí àpótí ara ògiri yìí ohun tí wọ́n bá rìn bẹ́ẹ̀ yàtọ̀ púpọ̀ sí tí wọ́n ń retí. Àpótí owó ńláńlá mẹ́rin ni wọ́n lérò pé àwọn á bá níbẹ̀. Àpótí kékeré kan ṣoṣo wọ́n bá ń bẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ gbà ṣùgbọ́n afọwọ́fọnná kì í dúró. Wọn ò lè máa dúró wádìí bó ṣe jẹ́ ẹyọ kan tí ó sì kéré tó bẹ́ẹ̀. Wọn ò sì tún lè máa wá nu báńkì kiri bóyá àwọn ò rí ohun tí àwọn ń wá gan. Ìjáfara léwu. Ọ̀kan yìí náà ò tó ni. Bó tiẹ̀ ṣe kìkì kọ́bọ̀ ló wà nínú rẹ̀ owó kọ́ ni. Fífúyẹ́ àpótí yìí tilẹ̀ fi hàn pé ìṣe kọ́bọ̀ ló wà nínú rẹ̀ bí ó ṣe kọ́rẹ́nsì. Bó ṣe 50 kọ́bọ̀ ní kọ́rẹ́nsì ọ̀hún owó lowó jẹ́. Olè àti ọ̀kánjúwà ní díẹ̀ kì í tó sí tó fà á lọ́wọ́. Wọ́n sì ń padà lọ sí ẹnu ọ̀nà. Ńgbà tó kù díẹ̀ kí wọ́n dé ẹnu ọ̀nà wọ́n gbọ́ fo fèrè láti ìta. Fèrè ọdẹ ni ọdẹ gbòòrò méjì dúró lójú títì níwájú báńkì. Wọ́n fún fèrè wọn láfúnwú lẹ́rẹ̀kẹ́. Nígbà tí wọn ò gbọ́ ìdáhùn ọ̀kan nínú wọn pe babọdẹ báńkì wò. Babọdẹ sì tún rọra dúró. Ó gbé àpótí ọwọ́ rẹ̀ kalẹ̀. Àlàbá náà rọra paná ọwọ́ rẹ̀. Òtútù akọ́bò àwọn ọdẹ tó wà lójú títì tún fún fèrè. Ọ̀kan nínú wọn wá sọ pé bàbá yìí sùn lọ ni àbí kí ni mò ń wò yìí. Ǹjẹ́ lẹ́lẹ̀ kọ́ ló sùn sí yìí? Ẹnì kejì náà dá lóhùn pẹ̀lú ìbéèrè mìíràn. Kí ló ṣe náà ọ̀dọ̀ rẹ̀ tó fi kú? Iná nìkan lórí. Ajá rẹ̀ náà kọ́ ló wà nílẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yìí. Àwọn ọdẹ náà ń bọ̀ lọ́dọ̀ bàbá ọdẹ tó sùn sílẹ̀ nínú báńkì. Ṣètò fọwọ́ tó Àlàbá pé kó dúró. Àlàbá dúró ara rẹ̀ ò balẹ̀. Ṣètò ọ̀rá ń ṣílẹ̀kùn ẹnu ọ̀nà báńkì pẹ́. Ilẹ̀kùn náà sì ń ṣí láì pariwo. Ṣètò fò síta gìjà. Ó yẹ kóńdó ńlẹ̀. Ó gbé ilé àtàrí ọ̀kan nínú àwọn ọdẹ náà. Ọdẹ yìí tàbí ọbíọ́. Ó sì súnlẹ̀ gbalaja àìròtẹ́lẹ̀ ní kóńdó bá. Kò tiẹ̀ dúra rárá. Ọdẹ kejì lọ́bù Ṣètò. Ó kígbe olè ọfà àdá kan yọ. Ó sì bẹ̀rẹ̀ sí kobo Ṣètò. Àyà Àlàbá jánu ilé ṣùgbọ́n ó níran ọgbọ́n kan tí wọ́n ti kọ́ òun nígbà tí òun wà lẹ́wọ̀n. Ó ń fi ìbọ̀wọ́ ọwọ́ rẹ̀ nu gbogbo ibi tí ó ti ṣiṣẹ́ lẹ́ẹ̀kan. Ó ń nu òógùn ọwọ́ rẹ̀ nù kúò lára ilẹ̀kùn báńkì. Ibi tí Àlàbá ti ń ṣèyí ó rí pé Ṣètò ti ń kó kóńdó bo ọdẹ náà. Àtẹ̀kan tí ọdẹ náà ti wó lulẹ̀. Àfẹ̀kan náà tí ọdẹ náà wó lulẹ̀ wéegi gbígbẹ. Ọ̀nà gbọ̀ọ́rọ́ lẹ̀ ó ń ta wàì. Ṣètò gba àdá lọ́wọ́ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí fi sá àwọn ọdẹ mẹ́tẹ̀ẹ̀ta ní sàkúsà. Ó sá wọn ṣàkàṣàkà tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé bí wọn bá ti kú tẹ́lẹ̀ ó rí i dájú pé òun pa wọ́n dé ọ̀run báyìí. Ó pa wọ́n bí ejò àìjẹ pátápátá là fọ́jú. Ẹ̀jẹ̀ ń sàn bí àgbàrá lára Ṣètò ni. Bí tó ti ń sáwọn ọdẹ yìí lòun náà ti nalẹ̀ gbajà. Wẹ́rẹ́wẹ́rẹ́ ló tún bẹ̀rẹ̀ sí í dúra tó fi orúnkún kan kúnlẹ̀ tí ó sì ń tiraka dìde oyè lọ́kọ̀ lójú ṣùgbọ́n kò gba oyè náà láàyè. Àlàbá sáré jáde nínú báńkì. Ó gbé àpótí jáde. Ó sáré gbé e lọ sínú ọkọ̀ ó tún padà ó gbé Ṣètò sínú ọkọ̀. Òun náà wá kó sínú mọ́tò ó sínú ọkọ̀. Ó ń gbé mọ́tò sá lọ. Ó ń wakọ̀ lọ bí mọ̀nà wà. Ṣètò yájú wà ó ní o ṣeun. Labalábá oko mi ni ọmọ gbé mi lọ. Iye ká mi lọ́dọ̀ Àdìgún alábẹ́rẹ́. Mò ń kú lọ o. Má jẹ́ ń kú o. Labalábá ọ̀dọ̀wọ́ rẹ o. Mo fọkàn tẹ̀ ọ́ o. Àlàbá ń wakọ̀ bí ẹni tí ń wa bàálù. Ó ń sá lọ lẹ̀. Kò sì pẹ́ tó fi dáàyè kókà lọ́nà Oǹdó. Ó sì yà sí Yékánmi. Ó wo aago ọwọ́ rẹ̀. Ó rí i pé aago 7 àbọ̀ ẹ̀sẹ̀ kọjá ni 4 ò tí ì lù. Ó rántí pé Àdìgún alábẹ́rẹ́ ni dókítà oko. Ó ti wà ní Yékánmi ó ti lé lógún ọdún. Ọ̀dọ̀ rẹ̀ sì ni gbogbo ará gbègbè bẹ̀ tí ń gbé aláìsàn lọ. A máa gún abẹ́rẹ́ a sì máa ṣiṣẹ́ abẹ. Bó tiẹ̀ jẹ́ pé kò láṣẹ láti ṣe ọ̀kánkán nínú wọn akáṣe. Ọmọ ọ̀nà tí àwọn ọlọ́pàá kì í fi yọ lẹ́nu. Ẹsẹ̀ Àdìgún kò púpọ̀. Ẹni tó bá sì ti lẹ́ni ní ìgbẹ́jọ́ ẹjọ́ rẹ̀ kò lè jẹ̀bi. Orí oorun ni wọ́n bá Àdìgún ńgbà tí wọ́n dé ilé rẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ké sí i ló dá wọn lóhùn. Ṣètò ń gbin lákọlákọ ó ń kérora. Lásán ni Àdìgún kò wé jù báyìí lọ. Kò tilẹ̀ béèrè ibi tí Ṣètò ti gbọgbẹ́ báyìí. Ọkàn bẹ̀rẹ̀ sí ní fa aṣọ ara Ṣètò ya ni nítorí pé ẹ̀wù rẹ̀ ò lè sí bọ́ bẹ́ẹ̀ láì pa á lára jù bẹ́ẹ̀ lọ. Kìkì ẹ̀jẹ̀ dédè ni gbogbo ẹ̀wù náà ti dà. Ńgbà yìí gan ni Àlàbá tó mọ bí ọgbẹ́ Ṣètò ti pọ̀ tó. Ọgbẹ́ yànmọ̀kànyànmọ̀ kankan wà ní àṣẹ méjì káàṣẹ mọ́rùn. Ọ̀kan wà ní ìgbọ̀nwọ́ ọ̀tún ọ̀kan sì wà ní ògóró ẹ̀yìn. Ọgbẹ́ kéékèèké ò ṣeé kà. Ṣètò ń gbin sáà ni kò lè fọhùn. Ó ń rápálá èèyàn mà rọ́kù o.
Àdìgún yẹ̀ wò ó ní 200 náírà lòun ó gbà láti tọ́jú rẹ̀ ṣùgbọ́n kò sí ẹnu kábàkàbà rárá bóyá ni yóò ṣe é wò. Àlàbá ní kò burú ṣe kókó mọ Ṣítù dáadáa. Ṣítù kẹ̀ adarí pọ́n àbàwọn kọ́ lọ́wọ́ lẹ́yìn igi ìrókò yẹn lẹ́yìn igi ìrókò yẹn mọ̀ mọ́ bí ẹni mowó ní pẹ̀lú yóò dàárọ̀ ká tó lè mú owó yín wá fún yín kò burú. Mo bá ti tọ́jú rẹ̀ tán báyìí ńlọ gbé lọ sí àbàwọn lọ́hùn o òní ń ti wá máa tọ́jú rẹ̀. Ọ̀rọ̀ kì í pẹ́ tàn kálẹ̀ kọjẹ́ kí n lè sọ pé kó jókòó tì mí ní. Ó gbé Ṣítù sínú ọpọ́n omi tó lọ́wọ́ ọ̀rọ̀ ó ta egbòogi kan báyìí sínú omi náà ó sì ń fi òwú funfun fọ ojú egbò náà yípo. Àlàbá ń wò ó ara rẹ̀ ń ṣẹ́ gírì nígbà tó yá ara rẹ̀ kọ́ ọ bọ́ síta ó dẹnu kọlẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í bè gọ̀ọ̀rọ̀gọ̀. Ǹjẹ́ Ṣítù lè la kinní yìí níbi tí Àdìgún ti ń wo egbò náà lọ́wọ́ ló ti mú oògùn kan báyìí tó ta sínú òwú tí ó sì fi lé Ṣítù nímú. Ẹsẹ̀kẹsẹ̀ ní Ṣítù kò yí gbiri mọ́ tí kò sì gbin mọ́ ó dùbúlẹ̀ gbalajálẹ̀ bẹ́ẹ̀ ni tí oorun àárẹ̀ gbé lọ. Oògùn akúnilóorun ni kò sì bá tì. Àdìgún mú abẹ́rẹ́ kan ó fi òwú bí òwú ìránṣọ kan báyìí bọ̀ ó sì bẹ̀rẹ̀ sí rán ojú egbò wọ̀nyí pọ̀ bí ẹni tí ń sọ igbá tó fọ́ ṣùgbọ́n fọnfọn ni Ṣítù sùn ní gbogbo ìgbà tí wọ́n rán egbò rẹ̀ pọ̀ yìí. Àdìgún tún fi àlòkún oríṣiríṣi ra egbò náà lójú káàkiri ó sì wáá fi ọ̀já ń fowó Ṣítù yípo ara níhà léjìká àti lápá. Wàá máa gbé lọ sí abà lọ́hùn báyìí mélèé bá ti mọ ìmílẹ̀ kọ̀ọ̀kọ́ rí ilẹ̀ ọ̀hún tilẹ̀ ti mọ́ tán báyìí. Oògùn díẹ̀ rí máa kó nìṣó lọ́hùn n ó tún kó èyí tí mo bá lè rí mú bọ̀ wá sọ́hùn. Ó tún gún Ṣítù lábẹ́rẹ́ lẹ́ẹ̀mejì àwọn méjèèjì sì jọ gbé e padà sínú mọ́tò. Ẹ̀jẹ̀ nínú mọ́tò dàbí odò ẹran. Àlàbá mú àyákò aṣọ Ṣítù ó fi nu ẹ̀jẹ̀ orí ìjókòó kí wọ́n tó gbé Ṣítù wọnú ọkọ̀. Ara Ṣítù rọwọ́jọ́ bí ara òkú tó ẹ̀sẹ̀ kú tí ò tí ì gan. Wọ́n bá ọ̀dọ́mọdékùnrin kan tí ń tọ́jú abàdí Ṣítù. Nígbà tí wọ́n dé abà olóòró kíá ni Àlàbá àti ọmọkùnrin yìí tọ́jú ibùsùn oníbàmbú kan tí wọ́n sì tẹ́ Ṣítù lé. Wọ́n daṣọ bò ó mọ́lẹ̀ nínú yàrá kan báyìí tó ti bu tátá tó sì ń rún bíbu jáde. Àlàbá bẹ̀rẹ̀ sí inú rò jíjí ni wọ́n jí mọ́tò yìí gbé o. Wọ́n tó kọrí sí báńkì Ìlàrẹ́ bóyá àwọn oníǹkan ti mutí tán báyìí ní ilé ìtura tí wọ́n gbé mọ́tò wọn síwájú rẹ̀ wọ́n sì ti bẹ̀rẹ̀ sí wá mọ́tò wọn kiri. Bóyá wọ́n ti fẹjọ́ sùn lọ́dọ̀ àwọn ọlọ́pàá sì ti bá wọn wá. Àwọn méjì ni àwọn jọ jí mọ́tò gbé lóru ẹnì kejì ò sí láyé mọ́ báyìí bẹ́ẹ̀ ni kò sí lọ́run. Ohun Àlàbá nìkan ni ó kù lójú fò tí òun dá ọ̀ràn ọkọ̀ yìí tán ajẹ́ èkó nísì pẹ́ mọ́ òrònú kíákíá ó sì pinnu ohun tí òun ó ṣe. Ó mú okùn rọ́bà kan nínú mọ́tò ó fi fa epo mọ́tò sínú òfò garawa méjì tó bá nu mọ́tò náà ó sì kó wọn padà sínú ọkọ̀. Ilẹ̀ tí mọ́ díẹ̀ ṣùgbọ́n kò tí ì mọ́ kedere ó bọ́nu mọ́tò ó ń wakọ̀ lọ sọ́nà Àyíkókà tí wọ́n ti yà sọ́nà abà olóòró lóru. Ńgbà tó dé títì ńlá ó yà sọ́nà Oǹdó ó kọ̀yìn sí ọ̀nà Ifẹ̀ ó tẹná mọ́ mọ́tò kò sì pẹ́ jọjọ tó fi dé Ayépé Ọlọ́dẹ ó yà sí ọ̀nà Omi Funfun ó kọjá Ìdẹ̀ra ó sì rìn bíi máìlì 3 síwájú kó tó dúró. Ó dúró láàrin ọ̀nà gbọ̀nràngàdà kan nítòsí igi rẹ̀ ńlá kan ó ra wa mọ́tò kúrò lójú ọ̀nà ó bọ́ sínú gọ́tà ó ń wa mọ́tò síwájú jẹ́ẹ́jẹ́ tó fi rọra fi ẹnu mọ́tò sọ igi rẹ̀ yìí. Ó paná ọkọ̀ ó jáde ó wò ó tún wọlé ó tún sínú ọkọ̀ ó wá fi ọkọ̀ sí jíà àkọ́kọ́ ó wá ń yọ sẹ́ẹ̀fún ó sì ń tẹná mọ́ mọ́tò sún kan igi ó sì ń fi agbára nu ara rẹ̀ mọ́ igi rẹ̀ náà. Irin iwájú ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀wọ́nú díngí ara ọkọ̀ ń fọ́. Àlàbá ń gbọ́ bí ọkọ̀ ti ń rún ó tún tẹná mọ́ gidigidi. Ńgbà tí irin ọkọ̀ fẹ́rẹ̀ kan Àlàbá lára ó paná ọkọ̀ ó sì pọ́ jáde ó ṣílẹ̀kùn ẹ̀yìn ọkọ̀ ó sì kó garawa epo méjì tí ó rọ síbẹ̀ jáde ó gbé ìkíní ó tú epo inú rẹ̀ dà sára ọkọ̀ tán pátápátá ó gbé garawa kejì kalẹ̀ lẹ́bàá ọkọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní tú epo inú garawa kejì sílẹ̀ láti ara ọkọ̀ lọ sọ́nà ẹ̀yìn gọ́ọ́rọ́ títí ó fi kan ìyànà ìlàgbẹ́ kan báyìí ó ń tú epo náà lọ títí ó fi yà kúrò ní ojú títì sí ọ̀nà ìlàgbẹ́ náà ó tún tú epo náà lọ lọ́nà ìlàgbẹ́
títí ó fi rìn tó ìjàgún mẹ́ta. Ó sọ garawa lẹ̀, ó sì mú ìsáná kan jáde lápò rẹ̀. Ó sáná, ó fi lé ẹnu garawa náà. Iná là gàrà láti ọ̀dọ̀ rẹ̀ lọ sójú títì lọ́hùn-ún. Ó ń tọ ipa epo lọ, kò sì pẹ́ rárá tí Àlàbá fi bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo ńlá tó fi hàn pé mọ́tò ti gbiná. Ó ń ta pàù pàù pàù, ó ń ta pàrà pàrà pàrà, ó ń ṣe hì 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 hì. Àlàbá sáré sí títì, ó ń lọ kímọ́kímọ́ sọ́nà Ayépé ọlọ́dẹ. Ó rìn tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ó tó dá mọ́tò tí ń lọ tí ń ti ọ̀nà omi fún bọ̀ dúró. Ayé kókà mọ́tò dúró, ó gbé ni wọ́n ń kọ nínú mọ́tò bí wọ́n ti ń sọ̀rọ̀ nípa mọ́tò tó ń jóná lọ́nà omi funfun. Wọ́n ní ìjàmbá náà pọ̀, àwọn ò lè dúró wò ó kí àwọn má bàa jẹ́rìí nítorí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ṣòro. Mọ́tò gbé Àlàbá dé Ayé kókà, ó sì fi ẹsẹ̀ rìn padà sí Àbọ̀ Olóoro. Ọ̀kọ̀ọ̀kan la yọsẹ̀ lẹ́kù, ẹsẹ̀ tí mọ́tò ti yọná ó ti padà dé Àbà kí Àdìgún tó dé. Àdìgún tó ní òní wọn kọ́kọ́ jírí ńgbà tílẹ̀ bá mọ́ lórí ẹni. Àdìgún tó gún Ṣítù lábẹ́rẹ́, ó tún kìlọ̀ fún Àlàbá pé kó má yí Ṣítù po, ó sì padà lọ. Ó ya Àlàbá lẹ́nu pé ọmọkùnrin tí àwọn bá lábà náà kò fọhùn rárá. Àrí ìgbọ́dọ̀ wé baálé ilé sùn sínú apẹ. Ọmọ yìí wá, kí ni orúkọ rẹ̀? Yínmírín ni àwọn ọ̀gá ń pè mí, ṣùgbọ́n Innocent ni orúkọ mi. Innocent, mírín lẹ́nu rẹ o. Kí ni jẹ́ bẹ́ẹ̀ sà? O gbọ́dọ̀ wí nǹkan kan nípa ọ̀gá rẹ fún ẹnikẹ́ni o. Kí ló ṣe ọ̀gá mi sà? O gbọ́dọ̀ sọ pé ó farapa o. Ọ̀gá mi ò farapa sà. O gbọ́dọ̀ sọ pé a gbé wá sí ìhín lóru o. Ẹ gbé wọn wá sí ìhín lóru sà. O gbọ́dọ̀ sọ pé Àdìgún wá tọ́jú rẹ o. Dókítà ò wá sí ìhín sà. Kò sí nǹkan kan tó ṣe ọ̀gá mi sà. Wọ́n sùn lásán ni sà. Ó ti yé ọ dáadáa. Innocent, ó ti gbà á tán. Àlàbá wá gbé àpótí tí wọ́n jí gbé ní báǹkì wọ yàrá òfìfo kan lọ. Ó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i níbẹ̀. Ìwé ńláńlá tí wọ́n fi ń ṣèrànwọ́ ní báǹkì ló wà nínú àpótí náà látòkè délẹ̀. Kò sí ẹyọ kọ́bọ̀ kan ṣoṣo níbẹ̀. Kò sí ìdajì kọ́bọ̀ mòóso, à ń bọ̀ sí bọ́ sí owó bébà. Ìyà ní tọ̀pá, ọ̀pá péjò láì jẹ. Báyìí la parí orí 13 Àtótó Arére látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Ẹwà Èdè Yorùbá TV kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ti pa á. Kẹ́lẹ́ bá rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì sí àyín fún ìgbádùn yín ni o. Àti pé kí èdè àti àṣà Yorùbá mú bá parun. Ohun ẹnu Yorùbá dùn. Ohun ẹnu Yorùbá dùn. Yorùbá ló lédè, Yorùbá ló láṣà. Tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o. +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjù wá ṣe o.